Olúṣèyẹ Àṣàfẹ́ bàbá Yorùbá. Ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ ta ló gbọ́n jù nínú àwọn ènìyàn wọ̀nyí. ọmọ Mọdákẹ́kẹ́ tó lọ ra kẹ̀kẹ́ 20,000 naira tó lọ yá 1 million fọ́ mọ́tò páàkì fún kẹ̀kẹ́ rẹ̀ kó lè ọmọ bá gbé lọ. ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé tí ń wa kẹ̀kẹ́ mọ́rúwá ó ń gba 50 naira lọ́wọ́ èrò. ó ń pín wáìnì 5,000 naira fún ẹnì kọ̀ọ̀kan. ó ní kí kọ́sítọ́mà ó lè máa patronize mọ́rúwá òun dáadáa torí orí ló mọ̀ sí àṣelà. ọrọ̀ ajé ló ń ṣe. ọmọ Abẹ́òkúta tó lọ rèé so rédíò mórí igi ó lóun fẹ́ gbọ́ Breeze FM. ó ní kó lè clear òun fẹ́ kátẹ́gùn orí igi ó fẹ́ sí dáadáa. ọgbọ́n ṣubú lù ú. ọmọ Àkókó tó lọ mú eṣinṣin house fly ló bá dé mọ́nú ike bọ́tà ó lóun fẹ́ change ẹ̀ sí butterfly. ọmọ Òṣogbo tó lọ ra bàtà tuntun ó kó bàtà sọ́wọ́ ó sì ń fẹsẹ̀ lásán rìn. ó ní bàtà òun wọn kọjá kó tètè jẹ dànù kó gbó kíákíá. that is a sustainability idea. ará Àkúrẹ́ ọlọ́mọ púpọ̀ tó lọ rèé túbọ̀ ń fi tààgolo kan sí kànga. ó ní kí àwọn ọmọ òun kí wọ́n lọ rèé máa pọ́n mu lẹ́yọ kọ̀ọ̀kan. ó lọ́gbọ́n kó lè bá àtó gbogbo wọn mu ni. ọmọ Ìlọrin tó rìnrìn tó kù díẹ̀ kó tẹ ìgbọ̀nsẹ̀ mọ́lẹ̀ tó fọwọ́ rẹ́ díẹ̀ sẹ́nu wò. ó gbóòórùn rẹ̀ ó rí i pé ìgbọ̀nsẹ̀ ni. ó ní mo dúpẹ́ Ọlọ́run ẹnu ni mo fi kàn án kì í ṣẹ̀ṣẹ̀. ẹ dákun èmi ò mọ̀ ta ló gbọ́n jù ta ló gọ̀ jù. Olúṣèyẹ Àṣàfẹ́ bàbá Yorùbá ló ń kí gbogbo olólùfẹ́ tí a wípé ẹ máa fìgbádùn sáyọ̀.